kí ni mo fẹ́ parọ́ fún àbí popularity mo fẹ́ popular. Àwọn tó le ju Olualo mo ti ṣe kéèsì wọn ayé ò parẹ́. Ẹ ṣọ́ra yín o. Bó ṣe ń bẹ̀rẹ̀ leléyìí o. Ẹ máa tó tẹ́. Àná Olualo tó bá mọ̀ wọn ara ẹ̀ ń sìn. Lọ mú àwọn ajá ẹ̀wọ̀n yìí níṣò because iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́. Tá bá bẹ̀rẹ̀ sí fa gbùrùgbùrù á fa gbó o. Tí a bá bẹ̀rẹ̀ sí fa gbùrù nísì gbùrù á fa gbó. Mo gbọ́ sí etí gbogbo àgbáyé gbọ́ sí etí ẹ̀yin ní ìdájí máa bèèrè lọ́wọ́ Olualo where is your wife? Olualo kí ló fìyàwó ẹ̀ ṣe ló yẹ ká máa bèèrè. Olualo kí ló fìyàwó ẹ̀ ṣe? Wọ́n ló fìyàwó ẹ̀ ṣe nǹkan tó ṣe. Kí ló fi ṣe? A dẹ̀ tún dákẹ́ à ń wò ẹ́. Ẹ wá rò pé ẹ fẹ́ wá ṣe damage control lọ́dọ̀ àwọn wo? Níwájú àwọn wo? Ṣé ọwọ́ ẹ mọ́ ni? Ṣé ìgbà wọ́n ní first wife ẹ gbẹ̀kú ni? Àbẹ́ ẹjí ń dùn yín ni? Èmi kọ́ mo sọ. Eléyìí tí mo bá sọ màá wá síbí màá ní mo sọ. Bọ́ eléyìí tí mi ò bá sọ màá jẹ́ kó yé yín pé èmi kọ́ mo sọ. Màmá náà ní tó bá ń bá ọmọ òun sùn wọ́n lára ní kí ló lè fà á? The problem we have in Nigeria is we don't like the truth. We run away from the truth. Fún ẹ̀yin tí ẹ̀yin òpònú tẹ́ ẹ mọ̀ pé wọ́n lo nǹkan ọmọbìnrin láti run ministry. Oh, Big Queen, thank you for the star. God bless you. I'm grateful. Ẹ̀yin òpònú tẹ́ ẹ wà bí tẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn ministry tẹ́ ẹ rí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ rò pé Ọlọ́run náà ń pè ní. Ṣé Jésù náà ń pè ní? Ṣé mo yẹn pé Jésù náà ń pè yẹn? I pity some of you. That's why tó fi jẹ́ pé òkú ayé ni some of you. Ìdajì ẹ̀yin tẹ́ ń jà yìí kòrò fo ni yín spiritually wọ́n ti lò yín. Ẹ gbórí yín lọ síbi tó jẹ́ pé wọ́n kó ògo yín pọ̀ mọ́ra wọ́n kó ògo yín pọ̀ mọ́ra wọ́n lò. Èmi wá ń sọ̀rọ̀ me, I understand spiritual things now. I'm not just talking. I'm a spiritual person. I understand when it comes to spiritual. I understand very, very well. Àwọn wèrè tẹ́ ẹ pè láwọn pastor yín náà dẹ̀ mọ̀ pé mo understand díẹ̀. Mo understand the spiritual matters. Àwọn wèrè tí wọ́n ṣe àwọn businessmen tó ń lo àwọn obìnrin tó fi run ministry tó ń lògo wọn láti fi run ministry wọ́n mọ̀ pé mo mọ̀. So tí ìwọ tó bá ń kọ̀ bọ́ sórí internet tó kò gbọ́ pé wọ́n tanná wọ́n kàn sọ̀rọ̀ tó mọ̀ tún mọ̀ when it comes to spiritual things you shut up. Ṣé iṣẹ́ ọwọ́ wọn mọ́ ni? Nígbà tí mo wá tí mo sọ fún yín pé corridor prayer wọ́n máa ti wọ́ bọ̀dì wọn wọ́n máa fi ọ̀ nǹkan kan jáde nǹkan tó fi run ministry yẹn ṣé ẹni mo parọ́? Ṣé kò padà jáde? Ṣé kò padà jáde? Ẹ rò pé ẹ̀kọ́ ń rí crowd lásán ni. So iṣẹ́ ọwọ́ wọn ló gbóná tó inú ẹ̀ rí crowd lẹ́ ń rówó. Fún ẹ̀yin obìnrin tí ẹ ṣì wà nínú òkùnkùn tẹ́ ẹ̀ tí ìgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ògo yín ló ń ṣiṣẹ́ nínú àwọn ministry yẹn. Èyí dẹ̀ máa dààmú ẹ máa ráre kiri ẹ lọ máa tọrọ owó lọ́wọ́ wọn. Ẹ mọ̀ ni. Ẹ mọ̀ pé mẹ́ni ẹ mọ̀ pé àwọn kankan wà ẹ mọ̀ pé ní àdàfi ẹ̀yin kò yé ẹ̀yin pé kankan wà tó ń jẹ́ spiritual ni. Òyìnbó ni o mọ̀ spiritual ló bá nínú wèrè ló ń ṣó ti ṣe wèrè. Èmi àti ẹ mọ̀ pé kankan wà tó ń jáyé. Ayé ò ní mú wa tọmọtọmọ ní. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá o. These are liars that deceive us for a long time. Wọ́n tàn wá for a long time. Wọ́n fún wa ní impression pé babaláwo kò dá. Wọ́n ń ṣe oògùn. But oògùn ni wọ́n fi ń run ministry. Àwọn churches tẹ́ ẹ rí yẹn. Ẹ mọ̀ pé àwọn kan rin màlúù méje mọ́lẹ̀. Tí màlúù yẹn bá tí eṣinṣin yẹn bá ti ẹ bẹ̀rẹ̀ kò yé yín ẹ̀yin èèyàn wọ̀nyí ni.
Only my people perish because of lack of knowledge. Mi ò dẹ̀ blame yín. Wọ́n ti kó ọpọlọ yín. Ṣé ní tẹ́ bá ti wọ ṣọ́ọ̀ṣì yẹn báyìí? Entrance church yẹn wọ́n kọ̀ọ̀kan wà lẹ́nu ọ̀nà. Orí altar ìkọ̀ọ̀kan wà ńbẹ̀. Wọ́n ti finish yín already. That's why you see some of you, Emma jà lórí Facebook for something. For some, what to destroy Nigeria. Adeola Adebisi, thank you for the star. Ṣé ìdajì obìnrin tó ń rìn Nigeria, they are empty spiritually. Wọ́n kàn fi powder pojú, wọ́n kàn fine, wọ́n kàn ṣe everything. That's why you see them. Àwọn òpònú tó ń sọ̀rọ̀ níbi báyìí, wọ́n máa padà sórí inbox, wọ́n máa lọ tọrọ 2K. Wọ́n máa lọ́mọ wọn ò lè jẹun, wọ́n máa ná àwọn olówó, wọ́n máa lọ máa tọrọ owó ní inú inbox. Ayé àwọn member àwọn mélòó ló gbádùn. Member àwọn mélòó ni ó jẹun kánú. Ó ṣe jẹ́ àwọn nìkan ló gbọ́dọ̀ máa wọ private jet. Ó ṣe jẹ́ àwọn pastor yín nìkan ló gbọ́dọ̀ make ẹ̀. These are people that come to you. Wọ́n ní ẹ jẹ́ akọ́lé fọ́lọ́run. Ẹ̀yin akówó tí yín ẹ kọ́lé fọ́lọ́run. Whereas ẹ kọ́lé fọ́lọ́run, ẹ kọ́lé fún pastor yín àtàwọn ìyàwó àtàwọn ọmọ wọn. Tí ìwọ bá wá ní ìdí owó ta ni wọ́n máa lọ béèrè. Wọ́n á fún ẹ ní prayer point, wọ́n á ní kó máa gbàdúrà. That is stupidity. Àwọn no close mọ́ Ọlọ́run jù. They call themselves minister of God lápè wọn. Servant of God. Ènìyàn Ọlọ́run. They are closer to God Almighty than irú èmi àti ẹ. They see irú èmi àti ẹ as ẹlẹ́ṣẹ̀. Tó bá wá ní ìdí owó, wọ́n raise ẹ̀ láàrin èmi àti ẹ. Tí èmi bá ní ìdí owó tí bá lọ bá wọn, wọ́n ní God will do it. Whereas the people that tell you God will do it, they are closer to God Almighty than you. Kí ló ṣe wá? Kí ló ṣe wá tá tọpọlọ tọ́lọ́run fún wa lọ́pọlọ tá kọ̀ tá lọ ọpọlọ náà? Ṣé ẹ mọ̀ pé wọ́n lòyàn ni? We wrestle not against flesh and blood, against principalities, ruler of darkness in high places. Èmi o. Èmi mọ̀ pé Ọlọ́run wà o. God is real. And he still rules in affairs of men. And who is he that will say a thing that it will come to pass? Tọ́lọ́run ò bá sọ. Ta ni iná èèyàn náà tó máa wí nígbà tí Olúwa ò wí? The problem, instead of them to build you, to come and build the faith in, will create fear in you. So, gbogbo yín ẹ wá bẹ̀rẹ̀ sí gbé ẹ bẹ̀rù. Ẹ máa ní èèyàn kan bàbá wọn ló jẹ́ kó ní Olualo máa bàbọ̀ ẹ bá wa sálùgbó. Who is Olualo? Some of you, the anointing you carry, ó pọ̀ jù sí gbogbo ilé àwọn jíò rádaràdà yìí. Àwọn jíò yìí tó bá yẹ pàgbára kó wà lọ́wọ́ wọn. I am not supposed to be alive. I am not supposed to be talking. Rorí yín ni. Wọ́n tí mo ti sọ̀rọ̀ wọn tó rí nǹkan ṣe sí, mo máa ṣì wà láyé. They don't need to go to court. Tó bá jẹ́ pé wọ́n ní agbára, ó yẹ kó ní Maureen bó ṣe wà kó pọ̀ ẹ̀jẹ̀ kó dẹ̀ ṣé orí pé wọn ò lè ṣe. Ẹ wá ń bẹ̀rù àwọn ẹranko yìí. Tó bá jẹ́ Ọlọ́run tó ń sìn jẹ́ Ọlọ́run títọ́ ni, kí ló ń package, kí ló ń ṣe ògùn fún? Kí ló ń fo ògùn gba nídìí fún? Kí ló ń wọ ẹgbẹ́ fún? Kí ló dé tí wọn Ọlọ́run yẹn ò tó sìn? Mọ̀ pé kì í ṣe Ọlọ́run tẹ́ ń sìn náà sìn ni. They have the God they have. Ó yàtọ̀ sí God tí èmi àti ẹ̀ ń sìn. Gbogbo wa la genuinely love God. That we lọ church la fẹ́ lọ sìn lọ́hun. Bọ̀ ń gbé nǹkan míì lé yín lọ́wọ́. Ó gbé nǹkan míì lé yín lọ́wọ́. Ẹ má jẹ́ kí anybody máa tàn yín o. Ẹ mọ̀ pé ó ń lòyàn ni. Kí lẹ rò pé ó fi ń ràn àwọn ministry tẹ́rì? Sí lórí cyberspace ìgbà tí mo ṣe kéèsì Suleiman ni. Ẹ mọ̀ iye obìnrin pé tí ò bá báyọ̀ sùn kò lè gorí ọ̀tà. Kí ẹ rò pé kékeré ni? Ẹnẹ́kà, wọ́n gbé ẹnẹ́kà àrímọ́ lórí cyberspace.
Eneka came to say she confirmed it. Oh no, ma ba òun sùn. Kó tó lọ preach. Mo ma mi kí ló ṣe brain àwọn èèyàn kẹ́. Ṣé ẹ rò pé gbogbo nǹkan tá ń ṣe ńgbà yẹn wọ́n they gave you the impression that Maureen ọmọ èṣù ni. Oh, he's fighting the gospel. I'm not fighting the gospel. I am a child of God. Ọmọ Ọlọ́run tòótọ́ ni mí. He said, by their fruit we shall know them. And those who know their God, wọ́n ní kí wọ́n máa ṣe exploit. Èmi mo mọ Ọlọ́run ń ṣiṣẹ́ nínú ayé mi. Tí báyìí dúró, tí mo wà láyé. Ìwọ tó bá mọ̀ mí 5 years ago or 6 years ago. Ṣé bí mo ṣe rí lélẹ́yìí, ẹ rí àánú Ọlọ́run lára mi ni. I thank God o. Because èmi mọ̀ pé God Ọlọ́run wà. Àdúrà dẹ̀ ń gbà. Because mò ń gbà tèmi nínú yàrá mi. Ó dẹ̀ ń gbọ́. Kò bí dandan pé mo lọ. Only when 2 or 3 are gathered in my name. Kò ń ṣe pé tí o bá ṣàjàdọ́dọ̀ àwọn pastor kan, èèyàn gbọ́ síta. Wọ́n ní ìyàwó àkọ́gbé ẹgbẹ́ kú ni. Eléyìí dẹ̀ tún ń gbẹ. Tí ó bá jẹ́ pé eléyìí ò mọ Ọlọ́run ni, because eléyìí ọmọ Ọlọ́run ní tòótọ́ ni, she's a Christian. Ṣé rí àwọn Christian tí ò kìí ṣe irun wọn, tí ò kìí ṣe anything, tó gba Ọlọ́run, tó fa àwọn fanatics ní eléyìí ní Yẹ́misí. That's why tó ṣe ń sá. Ẹ mọ̀ pé nǹkan kan wà ọwọ́ ń kan wọ́ ni. Ẹ mọ̀ kí ló lè máa mú ìyàwó èèyàn. Ta ni o? Ọkọ ẹ wà successful in everything now. Kí ló lè máa mú ìyàwó ẹ kó máa sá? Instead kẹ́ bọ́ síta kẹ́ béèrè question lọ́wọ́ Olualo. Pé kí ló fọmọ ọlọ́mọ ṣe? Ẹ ní ìdí babaláwo kó ṣe tún wá lọ dáfá. Fún yín kẹ́ tó rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Ẹni tó bá mú, ẹni tó bá létí kó gbọ́ kò sẹ́bí mi nínú ẹ̀. Ẹni tó ń lògo ẹ̀, wọ́n lògo ẹ̀. Àwọn tí mo sọ, àwọn tí ará MFM tí mo sọ fún, tó ń bú mi, tó ń ṣépè fún mi níjọ́ kìíní àná, wọ́n sunkún kiri orí Facebook. Mo lè play voice note fún yín. Mo tiẹ̀ máa wá analyze MFM lọ́la. There is this voice note that is trending. Wọ́n sunkún kiri. Èèyàn mélòó ló bú mi ní MFM? Tí ó ti jẹgba. Èèyàn mélòó? Wọ́n fẹ́ bú mi pàǹgbà èpè. Bó ṣe ṣe èpè náà lọ́lọ́run tún ayé mi ṣe. Bó ṣe ṣe èpè náà kò sí nǹkan kan tẹ́ pé wọ́n ṣe fún mi. Èmi rẹ̀ mi ìkú mi ò mọ̀. Àwọn mo sọ ní 5 years nígbà tí mo wọ́n ní wọn. Ṣọ́ gbọ́ gbogbo ọ̀nà padà jẹgba. Wọ́n ní máa kú. Ìṣe kémi kú. Wọ́n ru òkú wọlé, wọ́n ru òkú jáde ni. Truth is constant. Those who serve God, they have to serve God in truth and in spirit. Are these people saying the truth? Are they serving God in truth and spirit? I'm not looking for followers, oh. I don't want to blog. I get it, Dada. I am not looking for followers. I don't want to blog. Wọ́n bá t'Ọlọ́run ṣe fún mi. Ó ti tó. Bọ̀ ẹni tó bá létí kó gbọ́. Tó bá dẹ̀ wù yẹn ní, yes, ìránṣẹ́ èṣù ni mí. Nínú èmi, nínú àwọn tẹ́ ń tẹ̀lé, it's just a matter of time. Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yé yín. Èèyàn míì, ẹ mọ̀ èèyàn tó ti kú, tí ó mọ̀ pé babaláwo ni àwọn pásítọ̀ òun, tí ó mọ̀ pé oògùn náà ń lò. Ẹ lọ sí ìlú yẹn kẹ́ lọ wo gbọ́. Ìyàwó Olualo ń gbé tambourine ó ń lù káàkiri ni pé ẹ má gba ọkọ òun gbọ́ o, ìránṣẹ́ èṣù ni o, ọkọ òun owó ẹ̀jẹ̀ ni. Ó ń lu tambourine káàkiri ìlú ni. Ó ń kígbe bí kéèyàn máa preach káàkiri ìlú ni. So, and some of you come here. Ìwọ yẹn wá gbé kíni wá ń sọ kátikàti. Mi ò ń ṣe bí Olualo. Tí bá sọ eléyìí tí ó correct nípa Olualo, I will come here now. Ojú ò tì mí láti apologize. Bá sọ eléyìí tí ó correct, I will apologize. But tó bá jẹ́ eléyìí tó jẹ́ òótọ́, màá dúró tì. Nígbà tí ẹ fẹ́ mú tó ní mo parọ́ mọ́ òun.
ṣé kò padà ṣẹ̀ sí àbẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ ṣé ẹ gbọ́ ẹ rí pé àṣírí MFM padà tú ni ṣé àṣírí MFM ò tú ni mò ń sọ níṣẹ́ ẹ dáhùn tẹ́ ẹ bá rí ni kí ìbẹ̀rẹ̀ sí bá yín play ẹ̀ síta. ṣé Olualo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé most especially ẹ̀yin tẹ́ wà ní church ẹ̀ nǹkan kan ṣe anyway kò jọ mí lójú ó ti kọ́ pọlọ yín lọ. Best friend Olualo nínú ministry ọmọ babaláwo ni ọlọ́wọ́ ọ̀tún Olualo nínú ministry ọmọ babaláwo ni tálẹ̀ ń tàn. Ẹ má jẹ́ iṣẹ́ ẹnu mi sọ̀rọ̀ o ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ o. You see this part I don't want go near her. And you go so when I didn't believe Auntie Maureen at that time. Yes, a lot of people did not believe me. So many people are epe. Ṣé eléyìí show leléyìí ni. 5,000 live lórí YouTube a máa wò mí. Ṣé eléyìí show ni. If you like, believe I'm not your family. The money you give them is not my money. Èèyàn mi àfi máa kú à nípàdé. If you like, lo brain yẹn. Mo ní best friend Olualo nínú ministry yẹn, ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ tó jẹ́ pé everything ọmọ babaláwo ni. Ẹ má jẹ́ ìgbà máa play our voice note o. Ẹ má jẹ́ gbé nǹkan tó wà nínú platform partner Olualo má jẹ́ bẹ̀rẹ̀ sí gbé jáde mi ò ráyè ni o. Tó bá dé fún mi ní àyè máa jókòó ṣe show fún ẹ men. Máa jókòó ṣe show fún ẹ. Idiot yẹn sọ fún èmi pé ṣé ilé tó ó fẹ́ yẹ kí n lọ síwájú ilé ibi tẹ́ ra ẹ fẹ́ yẹ kí n lọ sí iwájú ilé yẹn neatly kí n ṣe kí lọ ṣe live ni. Ẹ ra fi mí lẹ̀ báyìí o. Mo ń wọ̀n níyín sí. Ẹ fẹ́ kí n lọ síwájú ilé yẹn. Àbí eléyìí tó ní tẹ́tẹ́. Ṣó ní ìwé Italy ni. Àbí ìwọ fún ara ẹ. Báwo ló ṣe gbàwé? Pastor tó ń parọ́. Báwo ló ṣe gbàgbé? Ìwé country bí ló ṣe gbà. Báwo ló ṣe gbà? Olualo ṣe mọ̀ pé àwọn tó kójọ yìí wọ́n mọ anything. Àwọn yẹn kọ́kọ́ lè jókòó kó máa sọ̀rọ̀ ni. Mo tún sọ I will not come here to come and ask anybody to give me 1 naira. I don't need it. Nobody should come. I will not ask anybody to give me 1 naira for case. Sori tiẹ̀ máa ń win mi o. Mo fi Ọlọ́run ọba ṣe jẹ́rìí. Sori case MFM ahe sọ ni tiẹ̀ evidence yapa yaski because wọ́n tó ń jà ìjọba ìlú àwọn yẹn tó ń parọ́ fún ìjọba. Bí mo yẹ wọ́n tún lè máa rè o. Ó fojú balẹ̀ ẹjọ́ ó sá lọ 20,000 sì wà lọ́wọ́ èdè ní Johnson Suleiman 20,000 pounds ó sì wà lọ́wọ́ ẹ̀ ó sá lọ gbẹ̀yìn ní o. Mo máa ń ṣe oore kan fún yín because ọmọ Ọlọ́run ni mí. Go and put your house in order. Tó bá ní ìwọ ò ṣe nǹkan kan prove ẹ̀ pé ò ṣe nǹkan kan prove ẹ̀. Tó bá mọ́ ní ò ṣe kankan ìyàwó ẹ̀ sì kẹ́ ẹ̀ ṣe gbàdúrà. Ṣé bí àdúrà lẹ́yìn lẹ́lẹ́ ń gbà? Gbogbo àgbáyé wá ń bá ẹ kó gbàdúrà. Gbogbo àgbáyé wá ń bá ẹ pé gbàdúrà. Gbogbo àgbáyé wá ń bá ẹ pé kó gbàdúrà. So gbàdúrà kára ìyàwó ẹ̀ yá tó bá lóò ṣe nǹkan kan. So kò fàjà náà. Ṣé àwọn tó kójọ yìí wọ́n lè help ẹ? Ọlọ́run Elédùmarè ń gbọ́ wọn lè help ẹ. Àwọn tó kójọ yìí wọ́n lè help ẹ. Ẹ máa fi ọwọ́ kékeré báyìí ẹ máa fi gbà ńlá ni o. Tí mo bá dé bẹ̀rẹ̀ Olualo lọ pè wọ́n kàn jókòó tó bá mọ̀ pé ó ṣe nǹkan tó allege of. Go and put your house in order. Lọ sọ fún Ọlọ́run
Níjọ́ kìíní àná nígbà tí MFM ní mo parọ́ mọ́ òun, mo bọ́ sínú yàrá mi, mo ké pe Ọlọ́run, mo ní wọ Ọlọ́run. Tó bá jẹ́ pé MFM ò ṣe kíní, ìwọ Ọlọ́run jẹ́ kí àṣírí MF jẹ́ kí ìṣẹ̀ sí àgbáyé. Bó tí ó bá jẹ́ pé MFM ṣe, lọ́yà mi tó ṣe, ó jìyà ẹ o. Lọ́yà MFM tó ṣe ti Nàìjíríà, ó kú dànù. Nítorí pé wọ́n cover so many things. Mo sọ fọ́lọ́run pé kí MFM ṣẹ̀ sí àgbáyé ó ṣe o. Ẹ̀dẹ̀ tí rí nǹkan kan. Mo sì ń dúró de ọjọ́ tí àwọn tó ń bá wọn ṣe tàtàtàtàtàtà tó máa bọ́ ọ̀tá, tó máa jẹ́wọ́. Èèyàn kan wá mi wá ń bẹ̀rù. Wá tì mí dé level kan máa padà lọ Italy máa lọ ṣe show níwájú ilé yẹn. Ó mọ̀ pé Europe ní bíbá yìí ni. There is a way of getting information officially. Nigeria lẹ pè yín ni. Ìlú òyìnbó ni ìlú òyìnbó náà pè bí. Ẹ mọ̀ pé court can compare so many things. Ẹ kọ́kọ́ gbé damage control. Ṣé èmi jọ ṣé Ayọ̀mídé jẹ́ ọmọ ó jẹ́ underage ni? She's 28 years old. Ní 2023 ọmọ ọdún mélòó ni? She wasn't an underage at that time. Mi wá mọ̀ èwo tún di verification o. Ẹ̀yin TikTok wọ́n ní kí verify kọ́kọ́ kò yé mi o. Ọ̀dà hold on o. Mi ò bọ̀ kan TikTok bá padà wá kò yé mi o. We have detected inactive during your current complete tap ẹ̀yin TikTok. Mi ò mọ̀ mọ́ yẹn ṣe o others. Report. TikTok wọ́n ní mi ò wà inactive o. Oh my God. I don't know how to do it. I'll come back o. Mi ò mọ̀ mọ́ yẹn ṣe o tó bá lọ. Wọ́n ní pín mọ̀ kan tó ní kí bá verify o. In 3 minutes ó ló máa kú o. Kò yé mi o. Ẹ̀wẹ̀ kó bá disturb mi. Can you tap? I don't know. Ẹ mọ̀ pé mi ò mọ̀wọ́ TikTok yìí. We have detected inactivity during your current life. Please complete the verification to continue your current life. Mi mọ̀ ṣe ń ṣe. I am active now. Oh, mi ò ráyè kí ni kò distart me. I am active. Okay, issue reported. Too bad, yo. Tẹ́ bá fẹ́ gbádùn ẹ pé mi ò mọ̀ ẹ̀wẹ̀ jẹ́ end ẹjọ́. I'll come back. I'll come back. Okay, and I didn't check. I was look face TikTok. I'll come back. Olualo, ẹ mú àwọn ajá yín so. Ẹ mú wọn so. Mo jókòó mi jẹ́ ni mo wò pé there is no point. But ẹ mú àwọn ajá yín so. When you refresh, how can I refresh? My hate gbogbo pálapàla báyìí o.
to even go off life, go. Ẹ jẹ́ ká bá bẹ̀rẹ̀ sí béèrè the right question no. Fún ẹ̀yin tẹ́ rò pé wọ́n obìnrin náà fi ń rọ̀ ní ministry o. Àwa obìnrin ẹ jẹ́ aṣáìn ojú wa wẹ́wẹ́, ayé àwa àtàlát obìnrin náà fi ń rọ̀ ní ministry o. Wọ́n dẹ̀ ń lọ ọmọ tí ò lógo o. Tẹ́ bá wo Yẹ́misí dáadáa ọmọ ológo ni o. Ẹ wo bí ọ̀rọ̀ ẹ ṣe trend. Tẹ́ bá wo Yẹ́misí tá ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyàwó Olualo ọmọ ológo bámbàm ni o. Wọ́n ní pásá ò fúnra. Ẹni tí ò bá mọ̀ pé Yẹ́misí ọmọ ológo, ìyàwó Olualo ọmọ ológo confirm ni. Ẹ rí bí ọ̀rọ̀ ẹ ṣe ń trend. Ẹ rí ìgbà kan bó ṣe trend gan. Nǹkan tó ń pè lọ́mọ ológo nìyẹn. Look at Mohbad. Mohbad is ọmọ ológo confirm. Lẹ́yìn ìgbà tó kú tó ẹ wo bí wàhálà ṣe pọ̀ lẹ́yìn ikú Abíọ́lá. Èwo ló sọ o. Mo sorry ẹ̀yin TikTok, mo sorry o. Wọ́n ní inactivity máa padà wá. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 1 second o. Ẹ bá mi power tap o, tá bá ti padà wá ẹ power tap o. Really hot. Yẹ kí gbé fan síbí ni. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ kó tún cut off ẹ power tap o, ẹ power tap. Bẹ́ bá ṣe ń join ẹ power tap, if not it will cut off. TikTok mo ti padà wá, ó ní ó wà inactive, èmi ò dẹ̀ mọ̀ pé kò wà inactive. Facebook ó ṣe bẹ́ẹ̀, tó bá ti tọ Facebook bá sọ̀rọ̀ lọ ni. Tí wọ́n gbọ́dọ̀ máa power tap. So ẹ power tap, I'm coming, let's. So ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́. Nǹkan tó yẹ kí gbogbo yín kẹ́ máa bèèrè lọ́wọ́ Prophet Olualo ni pé wọ́n ṣé lóòótọ́ ni ìyàwó yín gbẹ̀kú alákọ̀ọ́kọ́. Ìyá ìyàwó ẹ̀ ló sọ, àbá wọn gbélé, mi ò sí níbẹ̀, mi ò lọ church wọn ò lo ògo mi, mi ò ní kéèsì lọ́dọ̀ wọn. Ìyá ìyàwó ẹ̀ ló lógo ọmọ òun. Àbẹ́ ó sọ síta náà. Mo ní fídíò tẹ́ bá nídìí ẹ̀, màá bá yín gbé jáde. Tẹ́ bá dé ìlú ibẹ̀ yẹn, ẹ bá dé ìlú ibi tí mo lọ, ẹ̀yin náà ẹ lọ síbẹ̀. Ẹ gbọ́ oríṣiríṣi bó a mọ̀ pé ńgbà míì wọ́n ní ọ̀rọ̀ òkèrè bí ò bá dìkan ó máa lékan. So why ṣẹ́yìn rí ẹni tí ilé ẹ̀ dùn tí ó máa gbádùn tó jẹ́ ìyàwó jí o tó máa ferege, kí ló lè mú ìyàwó pásọ̀ kó sá kó fi ilé lẹ̀? Ọkọ ẹ̀ nílé France o. Ó fi ilé, ó fi gbogbo ẹ̀ lẹ̀, ó ferege, ó sá àsálà fún ẹ̀mí ẹ̀ wá ẹ wò. Ẹ̀yin tẹ́ ẹ mọ damage control ṣe. Ìwọ girl yẹn torí mo rí pé obìnrin ni ẹ. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Yẹ́misí pátá ló máa ṣẹlẹ̀ sí ẹ. Títí dé ìran kẹwàá lágbára Ọlọ́run. Bó tó bá ti jẹ́ pé òótọ́ ló ń sọ, yes kò ní ṣẹlẹ̀ sí ẹ. But tó bá jẹ́ damage control ló ń ṣe yẹn, ó máa ṣẹlẹ̀ sí ẹ, ò ní bọ́nú ẹ̀. Ò bá dẹ̀ lọ ṣe fídíò kọ̀ọ̀kan mi ní dá ẹ lóhùn mọ́. Lẹ́yìn eléyìí, mo ní dá ẹ lóhùn because o mọ nǹkan tó ń sọ.
were even telling me pé ṣé Yẹ́misí sọ pé ọkọ òun ló mú un lọ France ní ẹjọ́ ta ló mú Yẹ́misí lọ France ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé Yẹ́misí dé ìlú òyìnbó rí ni Ìbò travel once ó dẹ̀ padà dé ọkọ ẹ̀ ló gbé lọ tó ò bá mọ̀ ọkọ ẹ̀ ló gbé lọ kó lọ bímọ síbẹ̀ ọkọ ẹ̀ ló gbé lọ. If you, for those of you that on TikTok, ẹ bá wa power tap wọ́n kó má tún lọ ẹ power tap. So nǹkan tí ẹ bá fẹ́ sọ ẹ máa sọ correcting o. Èmi kọ́ ni mo sọ pé ìyàwó Olualo pé first wife ẹgbẹ́ kú o. Èmi kọ́. Kí n tó bẹ̀rẹ̀ sí ṣe case ẹ ni mo ti gbọ́ lórí cyberspace yìí o. Eléyìí tí mo bá sọ ẹ sọ pé Maureen ló sọ. Eléyìí tí mo bá sọ ẹ má àdì ẹ mórúkọ mi. Eléyìí so that torí kọ́ ọmọ bá lè dáràn náà ṣe ń sọ wọ́n lórúkọ o. Ẹ jẹ́ bá pa tap ẹ má jò ẹ jẹ́ má tún sọ for those of you that want to say something. If tó bá fẹ́ join to say something, but nǹkan ẹyọkan tí èmi kàn béèrè lọ́wọ́ yín, mo ní àwọn question kọ̀ọ̀kan kẹ́ tó bẹ̀rẹ̀ sí calling. For those of you on Facebook, if you want to call in, I can put the number. I'll put the number. But those of you on TikTok, if you want to talk, send a request. Màá gbé ẹ wọlé. But nǹkan ẹyọkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo yín tẹ́ ń gbọ́ mi, kí ló lè lé obìnrin tí ilé ẹ̀ dùn tówó wà tí gbogbo ẹ̀ wà tó kìkì lọ gbìí kí ló lè máa sá fọ́kọ ẹ̀ ẹgbẹ́ ìsìn wọ́n ti tún wá sọ síta wọ́n ní tó bá kí ló lè fà á ẹ̀yin tẹ́ ẹ mọ̀ jù wá lọ ẹ̀yin onímọ̀ ẹ̀yin wòlíì ẹ̀yin tó nímọ̀ ìyàwó ní ara ní òun tọkọ ń bá ti ń bá òun sùn kí ló lè fà á is it medically on dẹ̀ ní spiritual náà bá ń bẹ̀ so if you have answer and you want to add something to ọ̀rọ̀ tó wà lẹ́yìn àyè wà láti sọ̀rọ̀ kí ló lè fà á kí ló lè fà á tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá mọ answer sí nǹkan tí mo béèrè yẹ ẹjọ́ ẹ wá là wá lọ́yẹ̀ kí ló lè fà á tí ìyàwó sọ pé ara ní òun tó bá ti bá òun ṣe lájọṣepọ̀ ẹjọ́ mo béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń gbọ́ bí she's getting better I can say that one she's getting better mo ẹni tó béèrè question yẹn kí ló lè fà á mo ń ka message o ìwọ tó ò bá lè wá fi ránṣẹ́ kí ló lè fà á and if you want me to invite you let me know mo mà ti tún ṣe mistake o ilé ìtúndé kí ló lè fà á she should go for cervical screening thank you wọ́n náà ti try medical wọ́n ní kì í ṣọ̀rọ̀ medical wọ́n ní kì í ṣọ̀rọ̀ medical me too I agree with you kó lọ fún medical bó yẹ kẹ́ mọ̀ pé ìlú ibi tó wà medical easy ẹjọ́ ẹ máa power tap o if you want to come up to say something feel free to send a request and those of you on Facebook if you want to call in let me get the number so that kẹ́ pè wọlé ẹ jẹ́ kí wá number náà mi mọ́ sórí o màá kọ sí gbà fi síbẹ̀ ń sìn mo ní kí ló lè fà á tí
And once again, ẹ máa gbàdúrà fún o. Ẹ bá wa gbàdúrà fún nínú ilé yín. Èmi mọ̀ pàdúrà ń gbà. Èmi náà ń gbàdúrà fún. Ẹ̀yin náà ẹ gbàdúrà fún. Tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n lò ní. Ẹ bá wa send it back to sender. Gbogbo ẹ bá jẹ́ pé lóòótọ́ náà lò ní. Ẹ bá wa dá padà. Ibi tí àbìlù náà bá ti wá kó padà. Kásàsí kó padà sọ́dọ̀ alásàsí, kẹ́bọ kó padà sọ́dọ̀ ẹlẹ́bọ. But ẹ̀yin tí ẹ ní ìmọ̀, wọ́n ní màmá náà sọ, kí ló lè fà, kí ló lè mú ìyàwó gbẹkú. Wọ́n ní ó jọ bẹ́ẹ̀. Nígbà tí alákọ̀ọ́kọ́ gbẹkú, tẹ́lẹ̀kejì náà tún bẹ̀rẹ̀ sí complain. Ṣé kò yẹ kéèyàn fúnra? Ẹ fúnra o. Ẹ jẹ́ á fúnra o. Tí bá sọ bá dẹ̀ mọ̀ pé òun kọ́ lòun ṣe bó ń gba àdúrà fáwọn èèyàn. Ṣé bó gba àdúrà fáwọn èèyàn. Ó gba àdúrà fáwọn èèyàn. Báwọn èèyàn níṣòro wọn lọ ń bá, ó dẹ̀ ń gbàdúrà fún wọn. Kò ṣe wá rí tìyàwó ẹ̀ yìí ṣe. Tó bá jẹ́ pé lóòótọ́ kò sọ́wọ́ ẹ̀ ń bẹ̀. Ṣé bó ń gbàdúrà fáwọn èèyàn. Kó gbàdúrà. Kélé iná kó wà resolve now. Ẹ jẹ́ kí n fi nọ́mbà sí bíbá yìí sí. So ìyàwó Olualo ara ẹ̀ ò yá, àlàáfíà, ẹ máa gbàdúrà fún. Excuse me. Ẹ máa gbàdúrà fún o. Kí làwọn people yìí ń wá ń bì? Èmi kọ́ ni máa gbé yín wọlé. Èmi ò mọ̀ nǹkan tó ń sọ, cancer kan náà sọ ò, bọ̀ tó bá jẹ́ cancer, that's fine. Mo ní kí ló lè fà ẹ̀yin èèyàn, kí ló lè fà o. Àwọn kan ti suggest wọ́n ní cervical cancer. Ṣé cervical cancer náà ló pa the first one? Okay, nǹkan tó yẹ kí wò lélẹ̀. Kò dá kí èèyàn má mọṣẹ́. Ẹ kálẹ́ o. Okay, ma. Just now. Okay, ma. So wà lórí program tẹ́lẹ̀. Mi sí lórí program tẹ́lẹ̀ wà. Mo ṣe wá sórí TikTok, ó kàn fún mi notice pé wà. Okay. Joy. Okay. Maybe nínú gbogbo nǹkan mẹ́wàá tá bá ń pè spiritual. Bóyá ẹyọ kan àbí méjì ní spiritual gbà mí. For example. Yes, I agree with that one. Because fear is something else. Wọ́n ní láti ẹni tí à ń sọ̀rọ̀ yìí, wọ́n ní láti lọ review ara wọn first. Kí wọ́n ṣọ́ oúnjẹ wo ni wọ́n ń jẹ. Kí wọ́n ṣọ́ àwọn àti ọkọ wọn. Ṣé wọ́n jọ ní cordial relationship? Nígbà tẹ́ ẹ bá ní cordial relationship pẹ̀lú èèyàn àti fẹ́ bẹ́yàn yẹn lò pọ̀ nígbà tẹ́ bá fẹ́ bá lò pọ̀ gan nígbà bí ó máa ń dàbí ìrònú. N pè ṣe bọ̀bọ̀ dẹ̀ yìí mo tún fẹ́ lọ gbéra mi fún báyìí. Èèyàn á máa dá process gbogbo kìíní mentally brain yẹn go balance kó tó lọ bẹ̀rẹ̀ ẹni tá à ń sọ yìí tó bá wá jẹ́nu ẹ̀ á wá ní kìíní kan gbogbo oríṣiríṣi nǹkan téèyàn fẹ́ feel la feel nígbà tó jẹ́ pọ́kàn ẹ̀ gan ò sí nínú nǹkan tó fẹ́ wá ṣe. So kí gbogbo yẹn kò lè dùn mọ́ òun gan lára nínú. So bẹ́ẹ̀ bá wúrú ẹni yẹn ní ìsìn ẹni tó ti mọ̀ pé ara máa ní òun. Kò ní fẹ́ ó sá lọ ni kò dẹ̀ fẹ́ kó fọwọ́ kàn òun. Tí wọ́n bá tún wá fọwọ́ kàn díẹ̀ báyìí ó máa pariwo ni pé yéé
tó bá tún wá pariwo lénìí ẹ wá ọjọ́ mi ìjọ́ wo látó fọkọ láàyè níjọ́ mi ọkọ yẹn náà máa fi kanra wá nígbà tó bá fẹ́ wá nítorí pé ìyàwó kì í fún láàyè tí ọkọ yẹn bá máa lọ oṣù kan tó tẹ dá ọkọ ẹja. No, I think it's like 4 years, 3 years, 4 years without anything anyway. àní ní ìjọ kan ní 2023 ni mo lọ check it online mo ń ṣe research kan mo find out pé ní ìlú òyìnbó àwọn ọkọ àti ìyàwó wà tí wọn ìfọwọ́kanra wọn fọ́dún 5 mo ní irọ́ ni o. Is it possible? lọ́dún 5 wọ́n dẹ̀jọ́ ń gbélé kan náà kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wàá dà sí ra wọn dára pé you know what àwọn ti di co-tenant oníkálukú ṣáà máa ṣe títí ẹnu rẹ so nígbà míì táwọn ọkùnrin. Yeah, but this particular one, they are not living together. They live apart. Ìkan gbé Nàìjíríà, ìkan gbé ìlú òyìnbó. Ẹ wá wò báwo ni wọ́n ṣe ń sọ tá a máa gbọ́rọ̀ yìí lọ́bọ̀ the distance yẹn ti already make ìnira yẹn wá already tí ẹnu tí ò bá mu ẹnu tí ò mu omi tí ò jẹ nǹkan kan tí ẹnu téèyàn bá jẹun téèyàn bá ń gbàwẹ̀ fún ọ̀sẹ̀ kan. Màmá rùn. Tó bá wá fi ẹ̀bà bíríkì àwẹ̀ yẹn ọ̀fun ẹ̀ abẹ́ bí kìíní ìṣe rí náà nìyẹn soft thing bí ọ̀fun náà ni nǹkan kan ò gbá bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ pé ìyá náà wá gbọ́n dá sí. No, she's a Christian. I don't think she can do that. Amazon máa help. No, they said she has been having that stuff before she left Nigeria. That's what somebody said now. Okay, if tó bá jẹ́ pé bẹ́yẹn náà ní case. Issue ni pé kí ni irú nǹkan tí mo ń sọ yìí náà ní ẹlòmíì sẹ́ nínú ìgbéyàwó ọ̀rọ̀ ìgbéyàwó ló burú jù ní gbogbo ayé bíi kóòtù ni láàárín ọkùnrin àti obìnrin yẹn mọ nǹkan tó ń go on. That's correct. Ẹlòmíì bọ́n ṣe jọ ń gbénu lẹ́yìn bí mo ṣe sọ pé àwọn ẹlòmíì ọdún 5 ìfọwọ́ kanra wọn ẹlòmíì bọ́n ṣe jọ ń gbénu lẹ́yìn oṣù 3-4 ni wọ́n fi ń fọwọ́ kanra wọn. So bó ṣe máa rí náà nìyẹn ó máa yàtọ̀ sí ẹni tó jẹ́ pé kò rí kò sùn ni àwọn kan wà tó jẹ́ pé ìbáàjẹ́ 65 years old ni wọ́n tí wọ́n bá fi lè fọ́kọ̀ wọn nulẹ̀ àbí kán máa kà mọ́ lé lóko. Bẹ́ẹ̀ni. Wọ́n fi lè fọ́kọ̀ wọn nulẹ̀ báyìí wọ́n tún ti lọ. Bẹ́ẹ̀ni. So bẹ́ẹ̀ bá wá ní pé ara nìyẹn ẹ mọ̀ pé exercise ni nǹkan tá à ń sọ yìí muscle and train tí muscle yẹn ò bá learn every time bí ìgbà téèyàn lọ sí gym ni ẹ bá ń lọ sí gym lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ara máa ní ní gbogbo ẹ bá ti parí ní gym yẹn àti lọ gym yẹn padà ó máa nìyàn lára. Àwọn èèyàn ní láti understand this thing as biology pé ẹran ara ní nǹkan tẹ̀ ń train tẹ́ ẹ bá ti train ẹ̀ tẹ́ ẹ bá ti stop láti train ẹ̀ ó máa padà sí bó ṣe wà ó máa regress tẹ́ ẹ bá tún padà sí lọ́la ó máa ní lára lọ́la yẹn. Àwọn tó ń ṣe lójoojúmọ́ ẹ máa rí pé kì í sú wọn kì í rẹ̀ wọ́n tẹ̀ máa ń wà agile wọ́n tẹ̀ máa ń wà very healthy. Ẹni tí ò wá kí ń ṣe lójoojúmọ́ ó máa kérora ní gbogbo ìgbà ó máa ní oríṣiríṣi àrùn ó máa lo oríṣiríṣi oògùn oríṣiríṣi medication ló máa wà on. This is a fact. Dẹ̀ mọ̀ pé àìṣe exercise kìíní yìí òun because exercise inú ti ta ni exercise yìí. Exercise ní ẹlòmíì ìdẹ̀rí tó bá kàn báyìí ẹ á sùn lẹ̀ ni ó yá ìṣe tí ń kẹ́ ẹ wá máa lọ. Tẹ́ bá wá lọ tó wá jẹ́ lóyìn yẹn lẹ́wà pẹ̀lú tó jẹ́ pé kókàn ní ó yá ìṣe tí ń kẹ́ ẹ wá máa lọ. Tẹ́ bá ṣe lọ báwo ni orí ọkùnrin kan ṣe ń wú sírú nǹkan yẹn. Kò sí nǹkan tí ṣe rí lóòótọ́ nǹkan tó máa wà lóòótọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn ti dábàá sọ especially nínú pé àkọ́ máa lọ́kùnrin wò tá ń gbà mí òun ni pé kì í ṣe pọ́kùnrin míì fẹ́ wò tá ṣùgbọ́n ìyàwó ilé number 1 kò wà available tó bá wá available tán á wá sọ rẹ̀ di log of wood ara kan sùn sójú kan tẹ́ bá sùn tẹ́ bá ṣe gbogbo fún tẹ́ bá tún ṣe fẹ́ ilẹ̀ tó máa ní láti tì sẹ́gbẹ̀ẹ́ gan kò lè mú kúrò lójú kan tó wà yẹn ẹ̀yin lẹ́ẹ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́ ẹ̀ tó lè mú kan if not tó bá tẹ́ bá wò ọkùnrin á máa wò pé irú kí ni mo rú ayé òun wá wáyé ayé dojúbolẹ̀ dìde. Ìjọ tó bá ṣe mistake pàdé èèyàn kan ń ta tó ó wà lọ jókòó síbẹ̀ yẹn ni. Wọ́n wá ló ṣoògùn wọ́n á náà fo oògùn fà á lọ oògùn wo ló fi fà á lọ. Ojú oògùn náà fi fà á nítorí pé ó ti wà ní ilé ayé nígbà téèyàn ń jẹ̀bà lójoojúmọ́ tó bá lọ kí ọ̀rẹ́ ẹ̀ lé tí wọ́n wá dín iṣu àtẹyin fún tó tún náà sọ̀kan tó gbé búrẹ́dì àtẹyin fún tó tún di alẹ́ tí wọ́n ṣe tó ń ro ẹja
wọ́n ṣe ẹja àti dòdò tó ń gbé yẹn fún tó ń garnish pẹ̀lú tomatoes tó ń fi orange juice sí ẹjọ́ tó ń bá pe gbogbo oúnjẹ yẹn lóògùn ó tó oògùn tòótọ́ ta ló máa fẹ́ padà lọ bá ẹ̀bà ojoojúmọ́ yẹn tó dẹ̀ jẹ́ pé ẹ̀bà yẹn gan wọ́n máa lẹ̀ mọ́ inú plastic plate fún yín ni ó yá so àwọn ilé ìdẹ́rìn wọ́n ní àgbékalẹ̀ wọ́n ní presentation ó tún kẹ́ẹ̀ tó jẹ́ first nǹkan tẹ̀ ń rí gangan attract yín nígbà tẹ̀ tó ń jẹ́ wọ́n tún present ẹ̀ dáadáa wọ́n tún nù yín so ó yàtọ̀ sí pàṣẹ padàbà sí pàbọ̀pàbọ̀ kì í ṣe ayé ni ó ń fa ló ń fa tí irú ọkọ ẹni yẹn máa ń wò ta ẹni yẹn fúnra rẹ̀ gan in fact ní ayé àtijọ́ tá a bá wo irú story bíi irú Abraham ìyàwó ẹ̀ ló sọ fún pé wò ó dàbí kékeré òwò kìmọ̀ ìwọ wò tá báyìí tá a bá wò láyé àtijọ́ àwọn obìnrin yẹn gan láti sọ pé wò ó dàbí ara ti ń ní mí bóyá ara ti ń rebi àgbà ni o ọ̀gbẹ́ni pé lọ fẹ́ yàwó mi so in that case ní ayé òde òní àwọn obìnrin ò ní fẹ́ sọ bẹ́ẹ̀ pé wọ́n lè gbógun ọmọ mi lọ but ní ìsìn láyé òde òní mi ì tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń lo ogun kan láyé ìsìn mọ́ wa. ogun bíi ti báwo. ìjọba yẹn fẹ́ gbà ogun tó máa kan mọ́ òun tí ìlú ìyá. èèyàn yẹn jẹ́ ìwúrọ̀ gbogbo obìnrin lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ láyé ìsìn. exactly láyé òde òní kì í ṣọ̀rọ̀ ogun mọ́ so with that one. your happiness is so supersede any other thing. exactly so àwọn obìnrin ṣe rí medically ó máa ń dé stage kan tó yẹ pé ara obìnrin máa ń tètè kọṣẹ́ ju ara ọkùnrin lọ so tí ara èèyàn bá dẹ̀ ti kọṣẹ́ kó sọ fara ẹ̀ pé ọ̀gbẹ́ni ara mi ti kọṣẹ́ o. no but she's èèyàn yìí young kò tẹ̀ tí ìdàgbà. báwo a ní pé kì í ṣe ìjìnìjìnì téèyàn ò bá fi oúnjẹ kọ́ fún ẹni tí ò jẹ ẹ̀bà rí tó jẹ́ mílìkì ló mú lójoojúmọ́ tó bá anytime tó bá and this is another way because even the marriage itself gan is like it's once in a while kì í ṣe it's not the marriage that wọn ò jọ gbé pọ̀ rí ọkọ àtìyàwó yìí ò jọ gbé pọ̀ rí. Hello, please can I say something good because daddy don sorry want to say a lot of things but mo kàn fẹ́ sọ based on experience kan tí mo ní nígbà tí mo wà ní Nàìjíríà. okay ma. I was dating someone ìgbà mo ṣe young so ìgbà mo máa wò pé àwọn ọ̀rẹ́ mi dey be like enjoy the guy I want to say my home mi ò rí enjoyment níbẹ̀ it's just like war like afẹ́ lọ jagun we just come pa àwọn ọ̀rẹ́ mi á dẹ̀ dé they will tell me ó ṣe báyìí ó touch me ó ṣe so problem tẹ́mi rò pé nìyẹn ni pé what is their sexual life gangan. Bóyá ẹni tó bàbá yà kàn dé just like I want to do open. Mi ò bẹ́ẹ̀ get mi. ẹ mọ̀ pé ṣe rí this particular one tá à ń sọ yìí a lè sọ because a ní láti máa rò ó ni because a ń ṣọkùnrin yẹn àdẹ kì í ṣe obìnrin yẹn but the only nǹkan tó ń sọ lèmi fi because they said it's spiritual pé wọ́n lò ó ni màmá gan ni ó lọ ọmọ òun fi ṣe wọ́n fi run ministry. nǹkan tí ọ̀nkú yìí sọ ló ṣe gbogbo nǹkan ní spiritual. yeah mo agree pẹ̀lú wọn. ní pé anything bá ti happen is spiritual ni even tẹ bá ń lọ tó ní bá fọyàn spiritual ni. èmi náà gbà bẹ́ẹ̀ mo gbà pé it's not everything is spiritual àìmọye àwọn nǹkan míì tó jẹ́ pé we supposed to take action tá a máa ń rò pa ayé ló ń ṣe wá àwọn míì tó bá nǹkan tó yẹ kí pásítọ̀ máa gbá wọn nìyẹn o èèyàn míì tó bá fi ẹsẹ̀ kọ́ lásán ó máa pè. we say spiritual so ẹlòmíì wà níbi tó yẹ kó kàn rìn ló ń dẹ̀ kú wọ́n ní tó bá lọ test ẹ̀ ó ní hypertension ó ní kinní kan ó ṣe bákan ní nǹkan kan ṣé mọ̀ ó lè má jẹ́ spiritual something but kí ni sexual life from the beginning bóyá daddy. But the problem now is only first wife the same thing happen to first wife the same thing happen to fún èèyàn tó wà ńbẹ̀ yìí ó happen to first wife. okay pé ẹni yẹn náà sọ pé ara máa ń ní ọrùn. wọ́n nìyẹn náà ó gbẹ́kú ni. bóyá o kò dáàdì tọ̀gì. ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gidi wọ́n sọ fún yín yẹn. ṣe ó ní nǹkan ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀. mo lè rí ẹjí jàṣẹ́ rú o. ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ lẹ̀
fẹ́ sọ̀rọ̀ ṣé ẹ rí. àwọn náà láìkí bóyá kó máa ṣe every day every minute. I love you. ẹ̀sìn oúnjẹ gidi kò sí kí ẹ̀ èèyàn tó ń gbé èyí tẹ̀ wà online ṣe gbọ́. ẹni tó bá ń lọ sójú ogun ẹni tó gbé lọ sójú ogun àti ẹni tó gbọ́mọ ojú ogun. ẹ ń gbọ́ mi. mo gbọ́ yín wọ́n ní sound funny but truth. ẹni tó gbé lọ sójú ogun àti ẹni tó gbọ́mọ ojú lọ sójú ogun tán dẹ̀ jọ lọ ja ogun kan náà victory ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa mú bọ̀. ìyá yẹn máa jẹ ẹni tí wọ́n lọ bá jà differently. táwọn méjèèjì bá lè win ẹni tó fi lálọ́jà àtẹni tó fọmọ ojú jà tó sọ pé àwọn méjèèjì la win ẹ bá wo lára ẹni tí wọ́n náà ṣe máa rí. So nǹkan tó wà nìyẹn àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé tí wọ́n bá ti lè wọ́n máa fi mú yàn báyé ayé nìyẹn. Ayọ̀mídé lè lẹ́ẹ̀sìpírẹ́ǹsì. ẹ̀yin bíbu yẹn ní pàwọ́. ti ṣe aṣẹ́wó rí ní ẹ máa dúró nǹkan tí yẹn ti gbà àtọ̀yìn wà. àwọn eléyìí àwọn ohun lẹ́sìn so what do you expect? kò sọ nǹkan tó ń rí lójú ogun fún yín pé bá mi jà ó sọ bẹ́ẹ̀. So ìfẹ́ ẹ̀yin méjèèjì ti ṣe justice sọ̀rọ̀ yìí. weapon of war jà náà mass destruction weapon of mass destruction. ṣé mo ṣe lẹ́gẹ́lẹ́gẹ́ kan destroy bóyá ní lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn. no ẹ mọ̀ pé nínú ẹ̀bùn tọ́lọ́run fóbìnrin ṣé ń gbọ́ mi. ẹ̀bùn tọ́lọ́run fóbìnrin náà ẹ mọ̀ pé ẹlòmíì oríṣi bíi ṣé ọ̀nà mẹ́ta ni oríṣi bíi mẹ́ta ni ẹ̀bùn obìnrin míì ẹ̀bùn obìnrin náà àwọn ẹ̀bùn obìnrin míì wà tó fẹ̀ ni ìmíì wà tó jí so ẹlòmíì wà tó jẹ́ pé ara ẹ̀ kéré ṣùgbọ́n ntọ́lọ́run fún fẹ̀ ó lè gba anything tó bá fẹ́ tó bá yẹ tóbi tó á gbà bẹ́ẹ̀ á dẹ̀ jáde ẹ̀ nímọ̀ pé nǹkan ẹ̀ ní rìn kankan lára rẹ̀ but ẹlòmíì wà tó tóbi ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ́run fún kò ju nítorí rubber band. And to be sincere with you and begin to think because that guy somebody said something and that sister's answer on carbon only but Olualo has a young guy Ayomide now and that sister answer maybe we should be thinking the other way around you. Ayomide experience. Yes, only. Was like one testimony to no give ni radio station, yeah. So, what do you expect? And again, because not so fast on pé nǹkan tó ń ṣàrí fear like nǹkan tó ń sọ lẹ́kọ̀ọ́ ló affect woman. Ṣé mo pé the reason why I want to say the reason why tí mo ṣe ṣiṣẹ́ ní tí mo ṣe carer tí mo fi lọ kindergarten ní pé ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo wà ní we call it us do like training here. My first week ní old people's home màá kọ́ máa rí pé wọ́n máa kú. Ṣé mo ọ̀gá mi ló wá náà sọ fún gbà wípé kí n má fi ẹ̀ yí pé kò sí it's a normal thing èèyàn gbọ́dọ̀ máa kú rẹ̀ kò tẹ̀ ikú ò tẹ̀ jọ mí lójúmọ́ Ọlọ́run mi ò rí. We are here for us to manage them. Because we know they are going to die because like me mo ń ṣe palliative so kò ní mí nì. Ṣé wàá mọ̀ nǹkan tí mo bá ti wá lọlé tí mo bá ti wá sùn báyìí ẹ̀rù ọmọ bà mí ó yé mi sẹ́ẹ̀. tí wọ́n rí àwọn òyìnbó yẹn àwọn nǹkan kan máa ń wà lára àwa dúdú tó yẹ pé tébù bá mu tẹ bá rí lára dúdú kò rí irritate ewu ìmọ̀ bóyá rírí tó bá rí lára funfun ó máa ṣe é nígbà pé what ó ní woman kan tí mo attend sí ó ní kinní kan níbi orí ẹ̀ báyìí ṣé rí látijọ́ tí mo ti rí kinní yẹn ó bá dàbí pé inú orí mi ló wà ó wá máa tó bá ti sùn tó méjì bẹ́ẹ̀ tó bá ti fọwọ́ nílé ṣé mo fọwọ́ kan woman yìí ni ṣé tí o pé kinní ti àbí transmitted disease mo ní láti fi kò snap orí ẹ̀ mo wá lọ gbé sí Google yìí pé what is this Google náà sọ fún mi pé maybe dandruff àìnítọ́jú ara ni. ó sàn sọ àwọn kìnìún ẹ̀ mo ní àbò sọ̀rọ̀ ìgbà tí wọ́n lọ wo àwọn nǹkan wọn ní tó bá ní nǹkan báyìí pé they will not allow me to go like that to her something so both
ìgbà yẹn báyìí mi rò pé mo lo a month nínú training yẹn tó ń sọ fún pé ẹjọ́ àbó fi dùn. Mo ní àánú fit mi ò lè ṣe because tó bá ti rí nǹkan kan lára wọn báyìí the following day báyìí máa lọ máa wára mi. Ó yé mi. Nǹkan tí mo rò pé ṣe é ti nítorí pé ẹni yẹn ti ní nǹkan ó lè jẹ́ normal. No, because what you are saying now, honestly, I have to be sincere because èmi á sòótọ́. From what I gathered that he married her as a virgin. Now, basically, I more assume pé the only person tí ó ever mọ̀ is pastor. So all this, ibi tí wàá gbé wa gbà yìí is making sense. Yeah, it's making sense. It's making sense. Maybe they should look at it medically instead of spiritually. Now. Only breast cancer. Maybe they should look at it because we can't rule it out because every hour between your basi. Then. àwọn tó gba wèrè mẹ́sìn yẹn they don't want to do it. That's something like that. Àwọn máa gbàdúrà fún nǹkan tí ó yẹ kó treat nǹkan tó ń pa wọ́n gangan nìyẹn. They should just calm down, like for ourselves, go to hospital, come check your house, your blood, your juice. Òyìnbó ti ẹ̀ gbà pé nǹkan kan jẹ́ spiritual máa ló ti ya, ó máa ní ó ní mental ní ẹ̀ mọ́ ni. Wàá máa ní èèyàn kan ṣe ẹ́, wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀, báwo ló ṣe mọ̀ pé ó ṣe ẹ́? Kò ṣiṣẹ́ ni, gbogbo all those mentality táwa nìyẹn kò ṣiṣẹ́ ní bíbá yìí pé èèyàn kan ṣe ẹ́ pé somebody use your glory kí ló ń jẹ́ bẹ́ẹ̀? tó bá ilé allow fún wọn ṣe intervention, medical intervention, because ẹlòmíì máa sọ pé ẹ máa fojú pé lóyìnbó ló wà wò kò allow medical intervention. So tí medical intervention bá go into this, the problem will be solved. I hope so too. This person is honestly, I grew up in like a missionary. I don't want to call it missionary house. It's like a missionary school. But nǹkan tí mo dẹ̀ rí níbẹ̀ yẹn ó jẹ́ kí mi believe too much in spirituality. Ṣùgbọ́n láti gbogbo time mi ní UK mo ti live more than half of my life in UK. Okay, sir. So this is the adult side of my life. This is the more and mature part of my life. Mo ti wá live in that. Gbogbo nǹkan tó ń threaten mi ní ọmọ kékeré mi ò wá rí experience as àgbàlagbà. Mo wá ń find out nígbà tí mo wá ń study gbogbo àwọn kìíní ilé ẹyọ kọ̀ọ̀kan bí irú sleeping paralysis yẹn. Mo find out pé one of the ìgbà tí mo bá lọ ṣiṣẹ́ bírí sọ pé ní àwọn ìgbà tí mi ò tí ì lọ sí tí ó bá ṣe pé ọmọ school ni mo dé láti school mo wá lọ ṣiṣẹ́ labour. A ti rẹ olúwẹ̀. Tí rẹ̀ mi brain mi ò lè process nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ go through. Ó máa ṣẹlẹ̀ nígbà míì tó bá jẹ́ àárín òru mo fẹ́ dìde ó wá ń ni mí lára. But kò sí iná kò sí kinní nínú gbogbo kinní yẹn náà. Ọmọ kékeré a máa ní feeling pé bóyá òjújú kan wà níbì kan. Pé gbogbo kinní bá combine mọ́ra wọn nígbà míì ó máa ń wá form nǹkan because nǹkan tí ojú èèyàn rí ó ní brain process wọn nǹkan tó fẹ́ sọ. So gbogbo àwọn máa di image pẹ̀lú nǹkan tẹ̀ tún ti gbọ́ ẹ bá máa hard mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ mọ́ra wọn bá wá create image. Ní over 20 years nísìn mi ò lálàá kí n rí eégún rí mi ò ní àlá any kind of eégún bóyá èèyàn lásán ni mi. But nígbà tí mò ń gbé Nàìjíríà tó jẹ́ pé eégún wà lára nǹkan tí mò ń rí on a daily basis on a regular basis mo lè lálàá kí n rí eégún nínú àlá mi. So what the eyes is seeing is part of what the brain is processing. Tí result bá máa jáde lójú àlá nǹkan tẹ́ ẹ̀ ń rí ló máa fi pass message sí yín. Tẹ́ ẹ bá lálàá tí ẹ bá rí nǹkan yẹn rí ẹ lè jí kẹ́ ẹ rántí àlá yẹn
because rí irú nǹkan yẹn rí. So àti ṣàlàyé ẹ̀ wà difficult fún yàn. So your brain, since to just unconscious state level, by the time you are conscious, your conscious state cannot process that unconscious. That's correct. Nígbà míì wà tí mo máa lálàá nígbà tí mo wà Nàìjíríà pé mo fẹ́ jábọ́ láti ibì kan, mo wà lórí edge. By the time tí màá fi jí orí double bunk bed mo ń sùn, mo fẹ́ jábọ́ physically lórí bed ni o. And there's something again, tí mo tún rò lórí ọ̀rọ̀ woman yìí, and I continue to say it. Raising 3 boys on your own as a single parent is another stress. Big stress ni o. Because only because àwọn kan gbogbo nǹkan wọn maybe ìgbà tó wà níbi tó wà she's the only ọkọ ẹ̀ máa bá bóyá ó ní help and everything. Ìgbà tó bá dé lóyìnbó kò sí help kò sí everything. That alone. Ìyàwó pastor àwọn kan máa wà tó yẹ kó so gbogbo yẹn náà máa pẹ̀lú. Ọmọkùnrin ẹyọ kan gan alpha. Ọkùnrin yàtọ̀ sí obìnrin bó ṣe ń tọ́jú ọmọkùnrin ó yàtọ̀ sí bó ṣe ń obìnrin àwọn ọmọkùnrin yẹn tó bá dé wá jẹ́ pé àwọn míì dúlé wà ní challenges nínú wọn. So I think I want to be medical. She need at least lóyìnbó ló wà á rí medical help. Ká ní pé irú ẹni tó jẹ́ pé kì í ṣe ìyàwó olùṣọ́ tó jẹ́ pé irú ẹni tó jẹ́ pé òun náà wà níta díẹ̀ tó jẹ́ pé bóyá kò ní rí bẹ́ẹ̀. Òun náà ń dán ta wò. Bóyá kò ní rí bẹ́ẹ̀, you are right. Tó bá dán ta wò. láti mọ̀ bá mọ̀ wípé maybe. In fact mi ò tiẹ̀ ronú lọ síbi tẹ̀yìn ronú lọ. Ẹni tí ò bá jẹun ní ìtarí tó jẹ́ pé ilé kíchìnì ìyá ẹ̀ ló ti ń jẹun. Onímọ̀ bá bẹ̀ anybody ṣe dùn tó. Bẹ́ẹ̀ni, so ó ní láti first understand ẹlòmíì ẹni yìí gan kò tí ní other experience kò dẹ̀ ní understanding. Somebody said we learn they never live together as husband and wife. Yes, so àwọn tí ò ever live together as husband and wife tí ìyàwó yẹn dẹ̀ rí kò ní any conscience láti ẹ̀ ti lọ try ìta. Kò tẹ̀lé ṣe. Báwo wá ní irú obìnrin yẹn ṣe expect a smooth ride ní every time. Ṣé rí àwọn ìyàwó pastor àti pastor àwọn ni wọ́n suffer jù sexually. Ẹ má jẹ́ parọ́ fún yín. The reason tí èmi ò lè ever nílé ayé mi ever blame pastor kankan ipò bẹ́ẹ̀ nìkan sùn nìyẹn. Àwọn pastor àti ìyàwó pastor àwọn ni wọ́n. They say you always go on ministry trips. Exactly. Pastor máa lọ, ó fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́, ìyàwó dẹ̀ máa ní láti dúró táwọn ọmọ láti tọ́jú ọmọ lé. Ẹ máa wá fi ọmọ kékeré tẹ́ lọ fẹ́, ọmọ 24 years old tó fẹ́ níyàwó, ó filẹ̀ sí ilé, ó bá sùn ní January, ó lọ ministry, ó dé ní kíní, títí March ó tún tí ìfọwọ́ kan ọmọ 24. Ó tẹ̀lé ó lè má ti iṣẹ́ ọ̀nà lè má gbé dọ́dọ̀ ẹ̀ for 3 months. Bẹ́ẹ̀ni, so tó bá tún máa fọwọ́ kan ní ìkíní ó tún ká sọ pé ẹlòmíì 10 lọ́dún ní maximum. So nǹkan tó máa ń ṣe kí àwọn tó máa ń tẹ̀lé pásítọ̀ rìn bíi àwọn interpreter bíi kíní. Wọ́n fi máa ń jápá àwọn náà ń gbádùn bàbá. Wọ́n máa ń gbé fún bàbá. Ẹ má jẹ́ ká bá wò ó ká bá fọpọlọ wò ó. Ó bẹ́tà kí interpreter máa gbé fún bàbá ju kí gbogbo oríṣiríṣi èèyàn máa gbé fún bàbá lójú ọ̀nà lọ. Why? Because interpreter yẹn jẹ́ ẹnìkan ṣoṣo. Ṣé nǹkan tí wọ́n sọ yìí? Tí bàbá bá ń gba oríṣiríṣi tó dé Port Harcourt tó gbà tó dé Kaduna tó gbà tó bá ń gbà káàkiri bẹ́ẹ̀ yẹn níjọ́ kan ni a kàn máa find out pé pastor kan ti kọ́ ọmọ bíi 42 jọ. So àwọn èèyàn kan máa kó ọmọdé níjọ́ kan ni tó bá jẹ́ interpreter ẹ̀yọ kan yẹn náà ni mi ò encourage anybody o tó àgbàlagbà bá ṣe fúnra rẹ̀ ló ṣe o. This man kí lorúkọ yín náà? Indeed you are peculiar. Indeed orúkọ ọ̀rọ̀ ni you are peculiar. Tó bá jẹ́ personal assistant bàbá nìkan náà ló ràn bàbá lọ́wọ́ personal assistant náà náà kú pé iṣẹ́ ló ṣe. So with that one at least ó máa dùn ìyá tí ìyá bá find out but at least àmọ́ ẹni yẹn. Bọ̀ ìyá ni ò ráyè náà ìyá ni kò gbé ìyá. Tí ẹ máa wá rò ní àwọn New Day Ministry tẹ́ ẹ bá wo nǹkan táwọn New Day Ministry máa ń wá ṣe ni pé tí ọkọ wọn bá ti ń go into fame ẹ máa rí pé wọ́n máa ń di magnet mọ́ ọkọ wọn ni wọ́n máa wá ní kí ọkọ wọn gba help fún ilé
àwọn máa wá tẹ̀lé ọkọ wọn. Ẹ máa rí nígbà tí ọjọ́ kìíní àná nígbà tí àwọn You are èèyàn right. accuse nígbà táwọn èèyàn accuse ìyàwó Suleiman tó accuse Suleiman ìyàwó ẹ̀ take responsibility ló fi stand pẹ̀lú ọkọ ẹ̀ wípé láéláé ẹ má worry anything mo gbà ọkọ tèmi lélẹ̀ because ó take responsibility pé ká ní mo ti jára mi early ká ní mo ti tẹ̀tẹ̀ ń tẹ̀lé ọkọ mi kiri gbogbo story yìí ò ní ṣẹlẹ̀ but láti sin lọ bí èyà anybody mi máa dúró tì anywhere tẹ bá wo preaching òun gangan lẹ́yìn ìgbà yẹn ìyá yẹn fúnra rẹ̀ òun gangan encourage pé anywhere tọkọ ẹ bá ti gbé wá gbé fún má ṣe kinní kan náà má slack o so that means pé òun fúnra rẹ̀ ti ṣe lesson learned ó ti ṣe post incident ó ti wò pé ọkọ mi o kò sí ni mo máa make sure pé mo gbé ready anywhere kinní tá à ń sọ yìí ká má parọ́ kò easy fobìnrin tọkùnrin ọkùnrin ń jí lójoojúmọ́ ni obìnrin bóyá ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́fà ó pàjù pátá ẹ̀ẹ̀márùn lóṣù ni obìnrin ń jí. àwọn obìnrin mi ò ṣe nǹkan kan for 2, 3, 4 years ayé ò parẹ́ náà. nǹkan tí mo ń sọ nìyẹn so nítorí obìnrin ò kì í jí regularly yẹn ó wà easy láti tètè turn switch off kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọkùnrin ojoojúmọ́ báyìí ló ń jí ní ẹlòmíì á jí lẹ́ẹ̀márùn léèdè nígbà tẹ wá ní tó ẹ bá ní kó jí kó tún sùn padà jí kó tún sùn padà jí kó tún sùn padà á máa wò pé ọlọ́run má jẹ́ kéèyàn tójú òun dójú kú. ó ti pa gbogbo tension kan tán gbogbo irú ẹ ti dá gbogbo ẹ̀rú. So tẹ bá wò oh my god. so àwọn pásítọ̀ yẹn ni wọ́n ti wá tẹ́ ẹ bá wù ẹnìkan tó sì sọ̀rọ̀ recently jù tó sì yà mí lẹ́nu jù ó ní bàbá Adébóyè tó sọ pé ẹ má fojú pé kò lè ṣubú wo èmi náà o pé bàbá ẹ̀ at the age of 80 I think he made that statement at 84 pé wọ́n lé èèyàn ṣàgbèrè or something mo fẹ́ try láti rántí exactly bó ṣe phrase ẹ̀ pé ẹ má fojú pé kò lè ṣubú wò mí mo ń wò pé at this age ó yẹ kí bàbá yìí máa sọ fún mi pé kò lè ṣeé ṣe mọ́ at this time àwọn ò lè ṣubú mọ́ ní 85 ní 84 àwọn ò lè ṣubú mọ́ bọ́ sí bàbá 84 bá kì í sọ pé ẹ má fojú kò lè ṣubú wò mí ẹ wo àwọn 55 mi ò lè fún wọn lẹ́ excuse tó bá tí ìyàwó bá fẹ́ kí ọkọ wọn má bẹ́yàn sùn ó gbọ́dọ̀ máa gbé súnmọ́ lójoojúmọ́ lẹ́ ń sọ. wàá lẹ̀ mọ bíi plaster wàá máa bá lọ anywhere mọ́mísí presido àti don I greet you so people must understand that kíní yìí tí ọ̀nà fún ọba kí ń jẹ òkèlè dáadáa tó bá jẹ́ pé ògì nìkan ló ń mu ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá jẹ ẹ̀bà ọ̀fun yẹn ọ̀fun yẹn ó máa sú ọ̀fun yẹn ó máa dàbí ìgbà téèyàn ń choke ni so this is the issue tó wà nínú kíní every àgbàlagbà is an adult conversation every adult should know this ibòmíì gan á máa bẹ̀rẹ̀ sí náà gbẹ tó bá ti di pé kò kúkú jẹ́ lílò tí obìnrin yóò bá jẹ́ ẹni tó ní ìmọ́tótó dáadáa oríṣiríṣi àrùn la máa gbé látàbẹ́ so ó ní láti èèyàn yẹn gbọ́dọ̀ kó tiẹ̀ lè wà rẹ́dí fọ́pọ̀ ẹ̀ kó tí ó rí yẹn gan á jẹ́ pé ó ní reasonable maintenance ni because ẹlòmí ọkọ yẹn á wá rẹ́dí kò wá ní sómi ńlé ẹ máa wá omi ò ní dé o ẹ lọ fẹ́ omi ẹ lọ sí gbọ́wọ́ ẹ díkànga kò ní sómi ẹ máa lọ fi bọ́kẹ́tì pọnmi wá ni o omi tó dé so tó máa ń ṣẹlẹ̀ nìyẹn nígbà tí kò bá ti jẹ́ déédéé ara ò yùsù mọ́ nǹkan tó ń gbómi jáde ò ní gbómi wá mọ́ àgbà tí ò gbómi wá lóṣù 3 sẹ́yìn oṣù 4 sẹ́yìn ó kàn dì ní ẹ kàn fẹ́ sáré sí táàpù ẹ ní kó gbómi jáde á ní rárá o ẹ lò mí láti yọ ọdún ìná báwọn mo ṣe fẹ́ gbómi wá so nǹkan táwọn òyìnbó dọ́jà ti mọ kínní wọ́n ti bá yín ṣe tékèwé omi bí ọwọ́ tábà gílẹ̀ ẹ gbómi ẹ máa gbómi rìn tẹ́ bá ti mọ̀ pé ẹ lómi ní kínní o ẹ gbómi dání so that tí wàá di pé èèyàn ń lọ amazing grace you get it ẹ wá ti ń lọ ẹ wá ti rí pé ilẹ̀ ti gbẹ ẹ̀ẹ́dẹ̀ da omi sílẹ̀ ẹni tó bá domi síwájú á lè tẹ̀lé tútù òwe Yorùbá yẹn débẹ̀. ó yé wa àgbọ́yé.
so nǹkan tó wà ń bẹ̀ ní irú obìnrin yẹn náà tó bá jẹ́ pé ilẹ̀ gbígbẹ ni ó yẹ kóun náà kọ́kọ́ gbọ́n pé à ń domi sílẹ̀ kí gbogbo ilẹ̀ lè tutù lọ. àmọye jẹ́ẹ̀lì oríṣiríṣi wà náà. So ẹlòmíì ṣe rí nítorí pé ó gba ẹ̀sìn kò jẹ́ kó kọ́ ẹ̀kọ́ kò jẹ́ kó ní ìmọ̀ àti ọ̀nà bá a ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú ọkọ ní ọ̀nà tá à ń sọ yìí kò lè mọ pẹ́pẹ́ fúrú yẹn nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn báwo ló ṣe máa gbé ike jáde fọ́kọ pé. wá ló ti bàjẹ́. ọkọ̀ kan máa wò pọ̀ ti yàn àmà pọ̀ ti ń bá sùn ni. Ti gé tó bá lè gbé kíní jáde pé ọkọ mi a máa nídìí láti kọ́kọ́ domi sílẹ̀ ọmọ pé lo táàpù látijọ́ yìí a tó lè fa omi jáde nínú kànga yìí a máa ní láti fọ omi tó wà nílẹ̀ fa omi sí jáde ni o bọ̀ tó bá ti ń bá ọkọ sọ̀rọ̀ yẹn ká máa ní kí ló ti ń wò lọ́nláìn o. àwọn ọkùnrin mi dẹ̀ wà aláyé bàjẹ́ ni wọ́n ní brain wọn kì í ronú pé àwọn náà bí ọmọbìnrin. So Grace, no problem. I will take it to my board. So ọ̀tọ̀rọ̀ tó wà níbẹ̀ ni tá a bá rò bẹ́ẹ̀ yẹn àwọn obìnrin tóbìnrin bá ti lè mọ ẹ̀kọ́ yẹn ara á tu ilé á tu oko. So tó ń ṣẹlẹ̀ nìyẹn tóbìnrin bá lè dán wò fóṣù mẹ́ta kó dúró tọpẹ fóṣù mẹ́ta kó dẹ̀ lé omi àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n ní ike omi steady wọ́n ti rà. bẹ́ẹ̀ni àwọn máa ní dání is part of their kini. So wọ́n mọ̀ pé ọkọ mi ń bọ̀ lálẹ́ yìí o. láti tọ́jú ike omi wọn sẹ́gbẹ̀ẹ́. kì í ṣe nígbà àwọn ẹlòmíín wà tó jẹ́ pé kì í ṣe gbà tọkọ wọn bá lọ ọkàn yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n ti lọ da omi sí fún ara wọn especially àwọn tó wọn fẹ́ kọ́kọ́ mọ̀ tí wọn fẹ́ kọ́kọ́ wọn máa wádìí pé àbí kò lómi àbódò ok wọ́n á lọ léèwẹ̀ wọ́n á lọ múra tí àwọn obìnrin máa fi sọ pé mò ń bọ̀ jẹ́ ìsáré lọ freshen up nígbà ẹlòmíín lọ da omi yẹn. ó dẹ̀ pé ẹni tó ní kẹ́ ẹ lọ dá matchmaking platform yẹn ó dẹ̀ pé nídìí ẹ̀. Actually, mo máa launch matchmaking website láìpẹ́ mo ṣẹ̀ṣẹ̀ ra kan lọ́wọ́ company kan. ó dẹ̀ pé kọ́ọ̀lì yín ni because the way you analyse this particular issue tonight ó ní agbára. nígbà míì ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ léèyàn kọ́ láyé nǹkan tá a bá ṣe láyé láti kẹ́kọ̀ọ́ náà ni ẹ bá dẹ̀ ti kẹ́kọ̀ọ́ yẹn kéèyàn pín ẹ̀kọ́ yẹn. Amazing Grace, thank you. So ọ̀rọ̀ tó wà ń bẹ̀ nìyẹn I will let you know it's very but if that particular one is matchmaking to marry o nothing else o it's only to marry. báwo lè ṣe máa ṣe. èmi náà mọ̀ mi ìjọba polisi ẹ̀jà rí ẹjẹ́ má parọ́. àwọn 419 ọkùnrin pọ̀ wá máa gbá wọn pa ni wọ́n gbá wọn wọ bọ́m̀bè. àwọn obìnrin míì gan náà wá. But to marry again, 419 dénú. Ẹ máa ṣe DBS fún wọn ni. Oh my God. Iṣẹ́ tó difficult jù ṣe jù láyé òun lẹ sọ yẹn.